أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد أتقول سي الله an tọrọ ìkún káàtì ìgẹ̀ fún aṣójẹ́dá nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ̀lé jùpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó àtọmọ ò ní ṣàǹfààní tó bá dijọ́ náà àyàfẹ́ tó bá pàdé ọlọ́run balikọ́lá bi qalbin salim, pẹ̀lú ọkàn tọ́lá kò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. à ń fi àná ọlọ́run bẹ́lọ́n àdánwò tí yọ́ bọ̀ wá tá a fi pàdé ọlọ́run pẹ̀lú ẹbọ àbí ìwà nifaq, ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o. lẹ́yìn ilé à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa tẹ́ ń wò wá káàkiri gbogbo ibi tí a ti ń wò wá lórílẹ̀ ayé pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. gẹ́gẹ́ bí a ti ń bá ọ̀rọ̀ lọ ní ìjẹjọ́ lórí ọ̀rọ̀ ntóníṣe pẹ̀lú as-salah, ìrun kíkí nínú ẹ̀sìn. torí pé ànábì wa sallallahu alayhi wa sallam ó ti jẹ́ kó yáyé pé awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah as-salah. àkọ́kọ́ ní tí ọlọ́run ọba àlekọ́lá tí yóò gbéyàwó nínú sẹ́ẹ̀rú tó bá dijọ́ gbéra al-qiyamah òun náà ní ìrun. tí ìrun bá ti lè dá gbogbo sáyòkú ọ̀dà, tí ìrun bá ti mẹ́hẹ gbogbo sáyòkú yẹn yóò sì kí ni o yóò mẹ́hẹ. àti wọ́n ń ṣàlàyé fún wa àwọn májẹ̀mú tí ó so papọ̀ márùn. bákan náà wá mẹ́nu débi àwọn àríkánu sọ́lá tá a jẹ́ kó yá yí pé àwọn orígun ìrun yìí tá a mọ̀ sí àríkánu sọ́lá ti yìí, àwọn orígun yìí tí èèyàn bá máa gbé jùlẹ̀ láti má ṣe, ìrun rẹ̀ bàjẹ́. tó bá wàá gbàgbé láti lè ṣe àwọn orígun tí à ń kà fún wa lọ, téèyàn bá gbàgbé láti lè ṣe orígun kan níbẹ̀, ìmọ̀ nǹkan méjì ló lè ṣẹlẹ̀. ìmọ̀ kó jẹ́ wípé gbogbo òrun yẹn òní ní torí pé orígun ni ó ti wó. kí ni ìtumọ̀ eléyìí? tó bá jẹ́ wípé takbiratul ihram, kábàrà alákọ̀ọ́kọ́ tá a fi máa ṣe kí ni o, tá a fi máa ń wọ inú ìrun, kábàrà alákọ̀ọ́kọ́ tá a fi máa ń wọ inú ìrun tá a mọ̀ sí takbiratul ihram, tó bá jẹ́ pé ní èèyàn bá gbé jù lẹ̀ gbogbo òrun yẹn olóṣèkí ni o olówó. ṣùgbọ́n tó bá jẹ́ yí pé àwọn yòókù náà àwọn orígun tá a fẹ́ máa kà fún wa ẹ̀ òun lèèyàn bá gbàgbé, rákà àti nǹkan yẹn ṣẹlẹ̀ sí òun ni èèyàn ó tún ṣe téèyàn nọlifáì padà. èèyàn nọlifáì rákà yẹn, èèyàn pa rákà yẹn rẹ, èèyàn wà mú rákà mi wà. sùjúdù sáwí kọ̀tánrán àwọn orígun tá a fẹ́ máa kà ìforíkanlẹ̀ ìgbàgbé tí ìsìláàmù ṣe fún wa, yálà síwájú ká tó sálámà ni àbí lẹ́yìn ìgbà tí tábà sálámà, lódì wọn àbí ní déédéé ní tó bá ṣẹlẹ̀ sí wa nínú ìgbàgbé yẹn òun ni yóò dìtàmí irú ìforíkalẹ̀ tí èèyàn ó ṣe. so náà a ti wá ka mẹ́ta fún wa ń bẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alikiyamu lilfard, kíyàn ò dúró fún àwọn orígun yìí, àwọn ọ̀ranyàn ìrun táǹkà yìí, àwọn orígun kíyàn ò dúró láti kí àṣàlàyé lé ní jẹjọ. bákan náà ẹlẹ́ẹ̀kejì náà ni takbiratul ihram, ṣíṣe kábàrà lákọ̀ọ́kọ́ tí èèyàn ò fi wọ inú ìrun, àṣàlàyé lé náà dáadáa ní ìjẹjọ àtàwọn mistake tí àwọn èèyàn máa ń ṣe pàtàkì jùlọ nígbà tí wọ́n bá fẹ́ sáré wọ ìrun. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ tọ́jà pé bẹ́ẹ̀ náà láti fẹ́ gbé ní òní, òun náà ni qira'atu suratul fatiha, kíka suratul fatiha. ó jẹ́ ìrun ọ̀ranyàn láfẹ́ kà ní láfẹ́ kí ni, ó jẹ́ náfìlà ni, ọ̀ràn orígun ni fún ẹni tó fẹ́ kírun láti ka suratul fatiha. kílẹ̀ rí wa anabi wa sallallahu alayhi wa sallam
anabi ni man salla salatan so anabi ni en tó bá ilé kí ìrun kan lam yaqra fiha bi fatihatil kitab tí kò bá wá ka suratul fatiha ńbẹ̀ ìrun tó kí yẹn ìrun tí ò pé ni o ìrun tí ò pé ni o so ìtumọ̀ kókó pé ni pé kò nírun torí pé àwọn afa padà ṣàlàyé kílẹ̀ rí wa tá a fi sọ bẹ́ẹ̀ arákùnrin kan wá bá Abu Hurairah radiyallahu anhu wọ́n ń pè ní Abu Sa'ib ó ní qultu li Abi Hurairah radiyallahu anhu ó ló ń sọ fún Abu Hurairah yìí pé inni akunu ahyanan wara al-imam ìwọ̀n àtọ́ ń sọ̀rọ̀ Fatiha báyìí èmi á máa wà lẹ́yìn ìmáàmù tọ́ ẹ pé mọ́mú ọmọ kírun níwọ̀n mo ti wà lẹ́yìn ìmáàmù èmi wò kó sóní di kí n ka Fatiha mọ́ni ó ní Abu Hurairah ọwá bọ̀ mọ́sá rẹ̀ bá wá fi kíní gbà báyìí pẹ̀lú ìgbìmọ̀ rẹ̀ Abu Hurairah sọ pé ikra biha fi nafsika ọmọ ká sínú pẹ̀lú ẹ̀mí ara ẹ̀ kálíbà àmọ́bi tí ọ̀rọ̀ suratul Fatiha tó sì kí ni o tó ní agbára dé Abu Hurairah sọ fún pé ọba wà lẹ́yìn ìmáàmù jù bẹ́ẹ̀ lọ so ọmọ ká suratul Fatiha nínú hadithi mi anabi wa sallallahu alayhi wa sallam sọ yìí pé la salata liman lam yaqra bi fatihatil kitab gbogbo ẹnikẹ́ni tí ó bá ti lè ké Fatiha anabi ní ìrun rẹ̀ ti láàyè o ìrun rẹ̀ ó ti mẹ́hẹ̀ o ìrun yẹn ò lè délé pé o ìrun yẹn ti ní àbùkù tó pọ̀ o so idan tó bá jẹ́ yìí pé kíka Fatiha orígun kan ní min arkanus salat nínú àwọn orígun ìrun akálàṣe a rí nínú àwọn ìmáàmù ẹ̀sìn tí wọ́n sọ yìí pé kì í ṣe dandan kéèyàn ó ka Fatiha táwọn lọ mú àyà nu Qur'an tọ́lọ́run balẹ̀kọ́ lọ́sọ yìí pé faqra'u ma tayassara minal Qur'an tọ́lọ́ ní tọ́ba rọ̀yìn lọ́rùn nínú al-Qur'an òun náà ni kí ẹ̀ka àyà yìí wọ́n ti gbàgbé yìí pé Mákà ni àyà ti sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọ̀run tá a sì ń sọ yìí practical rẹ̀ ìlú Madina ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kírun dáadáa tí àwọn òfin mi sì ń sọ̀kalẹ̀ nílùú Madina bákan náà Imam wa Abu Hanifa tí wọ́n sọ̀rọ̀ ó lè ṣeéṣe kọjá yìí pé hadithi la salata liman lam yaqra bi fatihatil kitab tánàbí àṣàlám sọ pé ẹni tí ó bá ti ké Fatiha tánàbí àṣàlám sọ yìí pé kò nírun so àti pé àtúnrẹ̀ rí yìí pé arákùnrin kata mọ̀ sí táwọn afọládìí sì máa ń pè ní musi usola ẹni tó sì irun kí n ṣe ju anabi wa sallallahu alayhi wa sallam tó yẹ pé lè gan òun ní umuda òun ní òpó tá a lè fi ṣe foundation gbogbo ń tá bá fẹ́ máa sọ nípa ọ̀rọ̀ ìrun kí náà ni àdìsí tó yẹ kó máa ba kálukú lẹ́rù lórí ọ̀rọ̀ ìrun òun náà ni pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi wà nínú masalasi níjọ́ kan arákùnrin kan wá wọlé bàtàrákùnrin wọlé ó kí irun bó ṣe kírun ó kírun bí ó ṣe kí pápápá ó wá bọ́ta ànábì wá ní irji fasalli fa innaka lam tusalli padà wá tún rẹ̀ kí fa innaka lam tusalli ànábì nítorí yí pé ó kírun lámúlá ànábì lò ànábì ní fa innaka lam tusalli ó kírun kankan tá a bá rẹ́ nìkan lónìí tó bá kírun lẹ́gbẹ̀ẹ́ wa tí àfàtọ̀jọ́ ń súnà tó gbẹ́sìn yìí dáadáa tọrọ ọ̀yún yé tó wá sọ fún pé ẹ tí ì kírun o ní tí ó tẹnu ẹ̀ jáde ni pé ṣé wọ́n lọ́gbà ni àbí wọ́n sọ fún ọ pé kí lórúkọ rẹ̀ síbẹ̀ yẹn ní òkì rárá ànábì nọlifá ìran arákùnrin yìí wípé irji fasalli fa innaka lam tusalli padà wá tọrọ ẹ̀ kí o torí pé kí ni o ò kírun rárá arákùnrin wa tọrọ kí nígbà ò tọrọ kí ó tún sálámà yóò tún máa lọ ànábì tó pè padà yìí pé ọ̀gbẹ́ni padà wà ń bí iṣẹ́ irji fasalli fa innaka lam tusalli ànábì ní padà wá tún kí torí pé ò sí kí ni o tí ì kírun arákùnrin tó kí lẹ́ẹ̀kẹta nígbà ó kí lẹ́ẹ̀kẹta ọwọ́ aṣọ fún ànábì ìpédà kan èyí lè kí dájú báyìí lọ́mọ kọ́ mi bí màá ṣe kírun bánabi ṣe wá kọ́ níjọ́ náà yẹn sallallahu alayhi wa sallam tó ṣàlàyé bí ó ṣe kírun fún ó ní gbogbo ẹnì kọ̀ọ̀kan tó wá kírun wọn jàtẹ̀wọ́gbà níwájú Ọlọ́run torí pé àkọ́kọ́ tọ́lọ́run ọba àlekíọ́lá tí yọ yẹ̀wò nínú iṣẹ́ ẹrú òun náà ni àsọ̀lá onírun so ànábì nọlifá ìran arákùnrin yẹn bóyá ànábì ṣe wá kọ́ ní ìrun padà yìí pé kó kírun ní làwọn àfẹ́sìn
ni wọ́n wá kọ́lẹ̀ ike ókè ẹgbẹ́ wa tá a rí látọ̀dọ̀ àwọn sàbẹ́ tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ wọ́n wá ṣàlàyé rẹ̀ yìí kékeré ẹni tí yóò bá kírun tírun yóò já tẹ̀wọ́gbà á jẹ́ pé bánabi sallallahu alaihi wasallam bó ti ṣàlàyé fún arákùnrin yìí ó ní a ṣe gbọ́dọ̀ kírun salawatullahi wasalamu alayhi kíkẹ́ ọlọ́run àtọ̀rọ̀ lọ́n kọ́ máa bá ànábì náà. So nínú tánàbí wa ṣàlàyé fún òun náà nípa ànábì sọ fún yín pé nígbà tánàbí ń sọ̀rọ̀ bí yóò sì kírun bọ̀ ànábì wa sọ fún pé kó ka suratul fatiha kó ka suratul fatiha wípé tó o bá ti ṣe Allahu akbar lẹ́yìn ìgbà tó ṣàlùwàlá tán tó Allahu akbar ntọ́kàn tó ṣe náà ní pé kí ni o kó ka suratul fatiha ajẹ́ yí pé suratul fatiha kíkà orígun kan ló jẹ́ rukunun min arkani salah orígun kan ló jẹ́ nínú àwọn orígun ìrun náà tó bá jẹ́ pé fatiha jẹ́ orígun kan nínú àwọn orígun ìrun ọ̀ràn yẹn wá ní kíyàn lọ mọ fatiha ká bọ́lọ̀ ń ṣe sọ̀kalẹ̀. So ẹni tí ó bá ti ké fatiha a ní kò nírun. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lónìí ìkàkùkà òní wọ́n ń kà ń bí fatiha tó jẹ́ yí pé tí èèyàn bá kírun lẹ́yìn ìmáàmù mi èèyàn fẹ́ lè sá lọ pẹ̀lú ìkàkùkà tí ó máa kà nígbà tẹ́lẹ̀ mi bá bẹ̀rẹ̀ sí ní ka fatiha báyìí. Níjọ́ kan lọ́dún kan àwọn lárúbá kan wálé wọ́n wá kírun níbì kan tí mo fowókọ bo àyè ńlá sí rí ó wá jẹ́ ìrun jímọ̀ àfàtọ̀ wá kọ́ lọ kírun bẹ́ẹ̀ àwọn lárúbá yẹn wá ń bí ẹ́ lérè yìí pé sáà ti kírun ni pé àwọn ọmọ ìgbà tí mo mú ka fatiha so kì í ṣe ìrun jẹ́jẹ́ o ìrun jímọ̀ ni o wọ́n ní àwọn ọmọ ìpín ìmáàmù ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọmọ Yorùbá kó sì jẹ́ pé èdè Yorùbá ní sọ kó wá parí ọ̀rọ̀ rẹ̀ tán kí ẹni tí wọ́n ń sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ pé ṣé èmi náà ń bá wí ẹ̀yin náà ń rojọ́ kalẹ̀ fún látara pé wà léwọn ọgbọ́n nǹkan nù tí a sọ ó fi hàn pé níyàn ọ̀páàsì mẹ́sẹ̀gì kankan so ọ̀gọ̀rọ̀ tíà táwọn èèyàn wá ń kà fatiha kàkúkà ni o nígbà tí èèyàn bá ń ka sí dìnnà sirantal mustaqim so ẹlòmíì so naam akọlókóbá ẹlòmíì pẹ̀lú suratul fatiha tó fẹ́ kà ńgbọ́ ọba bẹ̀rẹ̀ pé ẹlòmíì ní alhamdulillahi rabbil alamin so kò sí ti ń jẹ́ alhamdulillah so tí mọ́mọ́ ọba ti mọ fatiha ká kò sí manage so fatiha ò sí manage sáré ọ̀pápọ̀ àwọn kan tí wọ́n sì bìyàn léèrè nìran kò sí yẹ kéèyàn ó fi ráre bí ẹ bá tẹ̀lé fi sí olóore mi ráre kì í ṣe bí ìran trump jẹ́ kó yáyé pé awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamah as-salah ànábì ní àkọ́kọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ẹrú jọgbà al-qiyamah òun náà ní ìran so àwọn àfáà ní ẹni tí ó bá wá lágbára láti lè ka suratul fatiha kí ni nǹkan tí yóò ṣe wọ́n ní ànábì fún ní àdúrà tí yóò mọ̀ sí tàbí kí wọ́n ní bẹ́ẹ̀ kó máa kírun ní ẹ̀yìn ìmáàmù so a fẹ́ lọ agbọ́nrin ibẹ̀ ọ̀ràn yẹn ní ká lọ mọ suratul fatiha ká lọ sí kí ni o ká lọ mọ̀ ká so ìyẹn jẹ́ orígun kẹta nínú àwọn orígun ìran. Orígun ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àrùkù rírùkù kéèyàn tẹ́ kọ̀kọ̀ báyìí so tọ́jà yìí kẹ́ ẹ̀yìn yẹn máa flat kì í ṣe pé èèyàn gbé gbàdo ẹlòmíì tó bá dúró báyìí ọkàn ra sí báyìí lásán so níbi rùkù so rùkù yẹn ẹ̀yìn yóò flat tán dáadáa èèyàn ó rùkù so orígun kan ló jẹ́ ọlọ́run pàṣẹ ilé nínú suratul hajj aya 77 yìí pé farika'u ya ayyuhalladhina amanu rika'u ma'ar raki'in ọlọ́run ní mo kọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo irka'u wasjudu jẹ́ ọlọ́run ní irka'u wasjudu ẹ máa tẹ kọ̀kọ̀rọ̀ ẹ sì máa forí balẹ̀ fẹ́mi ọlọ́run subhanahu wa ta'ala so nínú ẹlẹ́ẹ̀karùn bẹ́ẹ̀ nínú àwọn orígun ìrun tó jẹ́ yí pé èèyàn gbọ́dọ̀ gbé jùlẹ̀ òun náà ni at-tuma'ninatu fi ruku kéèyàn farabalẹ̀ níbi ìrùkú rẹ̀ torí ẹni tó sì rún kíta sọ fún alẹ́ ẹ̀ka tánàbí ní òkèrùn ìgbà tánàbí sọ fún ànàbí ní ọwọ́ àrùkù lẹ́yìn ìgbà tó bá rùkù tán ó tún wá farabalẹ̀ níbi ìrùkú kí ni nǹkan wa lójú lórí àkọ́kọ́ ntọ́nà balẹ̀kẹ́ ọlọ́yẹ̀wò tó bá jọ́gbà ẹ̀kẹ́ àmọ́ tá a wá ṣe wúrúwúrú tá a kẹ́kọ̀ọ́ ń bẹ̀ so èèyàn ó rùkú ló jẹ́ pé kò sí ti Islam ní ká ṣe lórí ìran tá a wà dúró tàbí tá a fẹ́ tẹ̀ ni tí ò ní nǹkan tá a máa wí ń bẹ̀ kó lè bàjẹ́ yí pé a lè farabalẹ̀ sí
kò sí nǹkan tá a ṣe lórí irun tí ò ní sí nǹkan tí a máa wí ń bẹ̀ ní tí Islam fi tá a máa wí bẹ̀ sí náà ni pé kí farabalẹ̀ ó lè bá a wà níbi irun tí a fẹ́ kí so ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni al-i'tidalu ba'da ruku gbígbórí òkè ní rúkú orígun kan ní nínú orígun ọ̀run ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn láti bí rúkú yẹn ni ó ti lọlẹ̀ kò ní padà gbórí sókè èèyàn ti wó orígun kan ní orígun ọ̀run rákà tó bá ti ṣe bá rákà yẹn ó nọlifáì rẹ ni kò sí bí rákà sùjúdù sáwì foríkalẹ̀ ìgbàgbé kò gbá wọn tá à ń sọ yìí ara ń tánà bíbí ń sọ fẹ́ nìyẹn yìí pé irji fa salli fa innaka lam tusalli padà tọrùn kí torí pé ò kírun nítorí pé ogun kò sí farabalẹ̀ yín tó kó bẹ́ẹ̀ nìyẹn ni pé kò sí farabalẹ̀ níbi gbogbo òrun rẹ̀ pátá ọlọ́run kọ́ ni ìyẹn máa ń kánjú láti jọ́sìn fún ẹ̀rí ọ̀gọ̀rọ̀ wa mọ́sọ́nà nígbà tí a kọ́ bẹ̀rẹ̀ halkọ yìí wípé àwọn èèyàn ò rìn ìrìn ìyà lọ látàárọ̀ tó bá wá délé lálẹ́ ẹ mọ̀ nǹkan tó ṣe ẹ jẹ́ n sáré kírun náà kí n wá farabalẹ̀ jẹun yóò ní kó wọn sáré kírun kó wọn wá farabalẹ̀ jẹun ẹ máa gbọ́ ẹ̀hànà so kó sáré kírun fọlọ́n kó wá fi ara balẹ̀ kó fi jẹun sọ́pà kọ̀ mọ́ra wọn ibi tó yẹ kó sọ ni pé jẹ́ n sáré jẹun kí n wá farabalẹ̀ kírun so tọ́lọ́n lọ́mọ nìyẹn máa ń kájú sí tọ́lọ́n lọ́mọ nìyẹn káàkún nítorí pé ọba tá a rí ni so èèyàn sì lè dólùgbàgbọ́ òdodo àfikọ́jẹ́ yìí pé yóò gba nǹkan tí ò rí gbọ́ ọlọ́ni alif lam mim dhalikal kitabu la rayba fi hudan lil muttaqin ọlọ́ni Kùránì tẹ̀ ń wòye ọ̀nà mọ́lọ̀jẹ́ fún àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn wa ni alladhina yu'minuna bil ghaib àwọn tó jẹ́ yìí pé tí wọn ò rí wọ́n gbàgbọ́ inú nǹkan tá a rí òun lọ́lọ́run wà inú nǹkan tá a rí òun làlìjánnà wà kódà nínú nǹkan tá a rí lánàá bí wa sallallahu alaihi wasallam wà àti gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkọ̀kọ̀ táàrí tá a sì rẹ́rìí rẹ̀ tá a sì ń lórí pa wípé ọlọ́run bá lékè ọlá sọ báyìí ànábì sọ báyìí fún wa ọ̀ràn yẹn ní kásìkí ni o ká gbàgbọ́ so èyàn ó gbórí òkè ní rùkú padà so gbígbórí òkè yẹn orígun kan ní nínú orígun ìrun so ẹlẹ́ẹ̀kẹje rẹ̀ òun náà ni wàtúmà ní nàfíìhì ká tó wá farabalẹ̀ níbi gbígbórí òkè ló jẹ́ pé tá a bá rùkú tán tá a gbórí òkè níbi rùkú wa a farabalẹ̀ kì í ṣe lílọ ọ̀lẹ̀ nìkan tí máa ń mú mọ́ṣáláṣí kọ̀ọ̀kan bá mọ̀rún kí àṣírí jàmáà tí ó bá mọ̀rún kí a máa tú lápẹẹrẹ tí máa mú bá gbórí òkè ní rùkú tó sọ pé sami Allahu liman hamida jàmáà tí ò wulẹ̀ mọ̀rún kí òun ti gbórí òkè tí ń lọ ọ̀lẹ̀ ṣùgbọ́n nígbà tí máa mú bá wá lókè tí máa mú ń wí tánàbí ni a wí kó lè bàjẹ́ pé yóò farabalẹ̀ nígbà tó gbórí òkè òun ẹ̀rí pé rẹ̀ níbẹ̀ òun ti fẹ́ ẹ̀dẹ́sálẹ̀ yóò wá gan pa báyìí kò ní mọ́ ibi tí ó sì mọ́ fún rẹ̀ ní ó padà so back to sender so yóò padà sókè ni so back to square one yóò wá padà ṣùgbọ́n nítorí pé gọ̀rọ̀ mọ́mù náà mọ̀rún kí àlà gbogbo ẹ ti ó ti jàǹkà kọ́ mọ́ra wọn so ìgbórí òkè ń bi rùkú yẹn títí èèyàn ó farabalẹ̀ ìgbà tá a gbórí òkè ń bi rùkú yẹn ìfarabalẹ̀ ń bẹ kì í ṣe pé mìíràn tètè agbórí òkè lálọ́ọ̀lẹ̀ àgbórí òkè bá a ṣe wá dùn ó ní táwọn wí àti ìdè bẹ́ẹ̀ ni so bí Islam ṣe ní ká dúró yẹn a máa wí nǹkan ìgbà tá a bá fi wí nǹkan tán gbogbo sàárò ti padà sáàyè rẹ̀ ká tó máa lọ sílẹ̀ ìtumọ̀ pé èèyàn ń ṣe èèyàn ń kí ìrun nílànà bọ́ọ̀lù ń ṣe ní káàkiri nìyẹn so ẹlẹ́ẹ̀kẹjọ ń bẹ̀ òun náà ni asujud fíforíbalẹ̀ wàtùmánínà fíhì ẹlẹ́ẹ̀kẹsàn nìyẹn ká tó wá farabalẹ̀ níbi ìforíbalẹ̀ yẹn téèyàn bá fẹ́ foríbalẹ̀ ànábì ní wọ́n pa mí láṣẹ kí n máa ṣe kí n ní o kí n foríbalẹ̀ lórí nǹkan méje kan eegun méje so alákọ̀ọ́kọ́ òní àtẹ́lẹwọ́ méjèèjì báyìí iwájú orí ibi igi mú báyìí ibi orúnkún wọn báyìí àti ibi ètè tí ẹsẹ̀ báyìí méjèèjì yẹn gbọ́dọ̀ kanlẹ̀ orí àtàǹpàkò ẹsẹ̀ wa ní ọ̀kanlẹ̀ orúnkún ọ̀kanlẹ̀ ọwọ́ méjèèjì ibi igi mú àti ibi iwájú orí báyìí ìgbà náà ni èèyàn forí balẹ̀ ọwọ́ èèyàn yóò sì wà ní déédéé bí etí báyìí èèyàn ò sì ní gbé ọwọ́ ńlélẹ̀ báyìí ọwọ́ yẹn ó lọ sí òkè tí ibi kankanú apá yìí ò ní kanlẹ̀ ṣùgbọ́n káwá lọ pàkíyèsí wa níbi rùkú wa níbi ìforíbalẹ̀ wa ànábì ní ọlọ́run ọba àlékè ọlá kọ̀ fún mi
tí n bá wà ń rùkú àbí mo wà ní ìforíbalẹ̀ ipe kí ni o kí n ka aya alukur'an èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ka aya alukur'an ní rùkú èèyàn gbọ́dọ̀ ka aya alukur'an ní sujud èèyàn foríbalẹ̀ ni o èèyàn wà ní rùkú ni o èèwọ̀ ni kíyàn ka aya Qur'an ní foríbalẹ̀ àbí ní rùkú nígbà tá Ànábì sọ yìí pé Ọlọ́run kọ̀ fún òun Ànábì sallallahu alaihi wasallam kíyàn ka aya alukur'an ní rùkú àbí kíyàn ka aya alukur'an ní foríkalẹ̀ tí wọ́n á fọ́n náà kàlí kan tí a ní pẹ́tọ́ bá ti rùkú kúlẹ̀ Allahu méje ńlọ́wìn bẹ́ẹ̀ ọkà kúlẹ̀ Allahu méje tó bá gbórókè wọ́n ní ọkà kúlẹ̀ Allahu méje tó bá foríkalẹ̀ wọ́n lè ní kọ́ ka ìsàwákà wọ́n lè ní kọ́ gbogbo náà kàlí ibùbá tó bá ti di pé yàn ń káyà Qur'an ní rùkú àbí ní foríkalẹ̀ kì í ṣe ìlànà ànábì ní èèwọ̀ ní tànàbí wàá pèlè èèwọ̀ táwọn séwù rẹ wá tí wọ́n á ní kó o mọ̀ sọ́ọ̀tì mọ̀ pé wọ́n ń gbé ọ lóko àǹjẹ̀nu náà táǹjẹ̀nu bá padà fún ọ nífàánú gbogbo tó bá rí kọ́ ṣẹlẹ̀ sí ọ ìwọ lọ́tàn lẹ́tà lọ́tàn náà wá ọ̀ràn so èèwọ̀ ni mùsùlùmí èka Qur'an ní rùkú gbogbo náà fìlà abú tí a ń fún yín kẹ́ ẹ máa ka àyà Qur'an tó tẹ́ àti rùkú tó wá máa ka ẹ̀kúlẹ̀ Allahu méje oníkọ́ ọ̀ka tó wá tún gbórí òkè tó wá forí kalẹ̀ kọ́ wá ka ìsàwákà bísàjà mẹ́rìnlá èèwọ̀ ni mùsùlùmí èka àyà Qur'an o so ti yé báyìí ní kí ni o ní forí kalẹ̀ àbí ní rùkú so ẹlẹ́ẹ̀kẹ́ wà bẹ́ẹ̀ òun náà ni alijulusu bayna sajidatayn ìjókòó alijulusu bayna sajidatayn láàrin fíforíbalẹ̀ àforíbalẹ̀ àkọ́kọ́ àti wọn kéyìí ìforíbalẹ̀ méjì ni àforíbalẹ̀ lákọ̀ọ́kọ́ àwa gbórí òkè ká tó foríbalẹ̀ lẹ́ẹ̀kejì ká jókòó láàrin jùlúsù méjèèjì láàrin ìforíbalẹ̀ méjèèjì yẹn jíjókòó láàrin méjèèjì orígun ni ọ̀gọ̀ọ̀rọ̀ ní èéṣe léyìí tọ́jà yìí pé yóò kàn foríbalẹ̀ báyìí bígbà tí ẹyẹ bá ń sa ọkà bàbà Allahu Akbar Allahu Akbar Allahu Akbar so rárá eléyìí yóò sì nínú sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àìmọ̀ ìrun kí lélẹ̀ èyàn ó foríbalẹ̀ báyìí ó ti wí tí yóò wí foríbalẹ̀ yóò wà gbórí òkè yóò jókòó jíjókòó láàrin ìforíbalẹ̀ méjèèjì orígun kan ní min arkani sọlá ẹlẹ́ẹ̀kẹ́ kan láàrẹ̀ òun náà ni wàtúmánínà fi kì í tó ṣe jókòó lásán a tó gbọ́dọ̀ farabalẹ̀ níbi ìjókòó yẹn a gbọ́dọ̀ fi ara balẹ̀ níbi ìjókòó lẹ́yìn bàtà bá gbórí òkè níbi rùkú a wà fi ara balẹ̀ kó tó di pé a gbórí òkè ẹlẹ́ẹ̀kejì so nọ́mbà 12 ń bẹ òun náà ni at-tashahudul akhir ìjókòó táyà tí ìkẹyìn tó bá jẹ́ pé ìrun tá a fẹ́ kí ìrun mẹ́rin ni tàbí ìrun mẹ́ta tó ní ìjókòó méjì tá àtáyà tí ìkẹyìn tá a máa ń ṣe yẹn orígun kan ni nínú orígun ọ̀run tá a gbọ́dọ̀ gbójú lẹ̀ orígun kan ni nínú orígun ọ̀run tá a gbọ́dọ̀ gbójú lẹ̀ so wàlìjùlùsù fi ká tó wá jókòó táyà gangan kíkà orígun ni ìjókòó fún táyà yẹn orígun ni ńlọjọ jẹ́ 13 kíkà táyà gangan orígun kan ni jíjókòó fún orígun kan ni yóò àjẹ́ 12 and 13 báwọn so bó wá ní a sì máa ń ka àtáyà so oríṣiríṣi ọ̀nà ó ní àtáyà gbà wá ṣùgbọ́n èyí tí ó dáa jù a sọ pé mi ò dáa o èyí tó dáa jù ń bẹ tí ó jẹ́ yí pé Abdullahi ibn Mas'ud radiyallahu anhu kọ́mọ̀ balikola kọ́ba ni yọ́nu sí nínú riwaya ti Imam wa Bukhari àti Muslim tó gbà wá ó ní allamani rasul sallallahu alaihi wasallam rasulullah sallallahu alaihi wasallam at-tashahhuda anabi kọ́ mi ní at-tashahhud so ọkọ òun Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ọlọ́kọ́ ní at-tashahhud kama yu'allimuni as-surata min al-Qur'an gẹ́gẹ́ bá nàbí sí máa ń kọ́ mi ní súra nínú al-Qur'an karim bẹ́ẹ̀ ló sì kọ́ mi Abdullahi ibn Mas'ud wa kàtàyà yẹn jáde yìí pé at-tahiyatu lillah wa salawatu lillahi wa tayyibat assalamu alayka ayyuhan nabiy wa rahmatullah wa barakatuhu assalamu alayna
wa ala ibadillahi salihin ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Eléyìí ní ntọ́ dájú nínú àtàyà kíkà, ṣùgbọ́n àkíyèsí méjì kan wà ń bẹ tá a fẹ́ pera wa sí lórí rẹ̀. Àkọ́kọ́ ń bẹ òun náà ni pé Abdullah ibn Mas'ud ó ní àtàyà tó ń sọ yìí nígbà tánàbí ń bẹ láàrin àwọn táwọn jẹ́ sàbẹ báwọn sì máa ń kànú, ṣùgbọ́n nígbà tánàbí kú tán àwọn wá change nǹkankan bẹ́ẹ̀. Kí náà ni tí wọ́n change bẹ́ẹ̀? Gbogbo àwọn sàbẹ ló change bẹ́ẹ̀, kódà ìyá wa Aisha ó testify sí riwaya yẹn sì wà nù Sahih Bukhari. Kí náà ni nǹkan tí wọ́n change bẹ́ẹ̀? Òun náà ni assalamu alayka. Tíyẹn bá mọ kí ó yọ ọmọ ìpè túmọ̀ rẹ̀ ni pé nígbà tánàbí ń bẹ láàrin wọn ọlá Ọlọ́run alayka fún ìwọ pronoun ẹ̀ńtà àdójúkọ òun nìyẹn. Ṣùgbọ́n wà tánàbí ò ti sí mọ́ ẹ̀ń táwọn change sí ni pé assalamu ala nabi, assalamu ala nabi. So báwọn sọ̀hábà sí máa ń kànú pé ọlà kọ́ máa bẹ fún ànàbì. So ìyẹn jẹ́ àkíyèsí alákọ̀ọ́kọ́ níbi àtàyà. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tá a bá ń ka tàṣáhùdù wa àtàyà wa tí wọ́n ní ká àánà kàbáyì, so ojú wa orí ìka yẹn náà ni ọmọ wò, kí wá sí pé yẹn ọkàn sáà máa fi ìka báyìí. So ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó bá ti ná ìka ẹyọ kan tó nà báyìí, nígbà tó bá nà ìka ẹ̀ ń túmọ̀ pé èèyàn jẹ́rìí pé ẹyọ kan lọ́lọ́run. ńgbò bá fẹ́ parí àtàyà rẹ̀ tó ti ká wà láì ibadillahi salihin náà wà láì ibadillahi salihin, ibi tí àtàyà tó dénú ó tún kó àwọn nǹkan míì lẹ́yìn rẹ̀ ó ti wá nàka báyìí, ibi tó mọ̀ dénú ó wá fẹ́ parí rẹ̀ yọ wá sí gbogbo kàwékò òkè rẹ̀. èèyàn sọ pé ẹyọ kan lọ́lọ́run níbẹ̀rẹ̀, ńgbò wá fẹ́ parí ó tún ti di mẹ́wàá o, ìtumọ̀ rẹ̀ nu ẹyọ kan ní ọ tẹ́lẹ̀ ọ̀bọ̀t tẹ́ẹ̀ ní ọ báyìí. So wọn ò bẹ̀yìn sẹ́kẹ̀ máa sí báyìí, so wọn ò bẹ̀ ní kankan sẹ́kọ̀ máa sí báyìí. So ẹyọ kan tó gbé náà òun náà ni èèyàn kan ra máa ṣe ìkànnì báyìí lásán, kì í ṣe pé èèyàn kan sáà máa fi attahiyatu lillah díẹ̀díẹ̀. So kì í ṣe pé ọkàn máa ṣe báyìí wọ́n máa ṣe rárá, wọn ò ní kárùkà lórí ìrun, wọn ò sì ní kéèyàn máa fi ìka ṣeré báyìí. Ọ máa ra mi ìkan díẹ̀díẹ̀, ẹgbà náà lọ jẹ́ fún ṣàìtàn attahiyatu lillah as-salawatu wat-tayyibatu wassalam ọ̀rọ̀ àmọ́ ká díẹ̀díẹ̀ báwọn díẹ̀díẹ̀. So tá a bá ti wá parí tàṣáhùdù yẹn a gbé kàyẹn kalẹ̀ kì í ṣe páàsì báyìí. ẹ̀rí pa sọ nísìnyí tá a bá ti ṣe báyìí tá à ń sọ ni pé Ọlọ́run ti di mẹ́wàá padà. So ẹyọ kan àpẹẹrẹ pé ọ̀kan oṣù lọ́lọ́run ò ní ká na ìka yìí. So ìka táwọn afáàtú máa fi ń ṣe jálàbí lóde nù o nípa ẹnà kátáyà sí, so ẹnà kátáyà sí hàn ọ̀yà wọ́n á máa ka oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan pé káyé ẹni wọn lè bá dáa, wọ́n sà kóòdì tiẹ̀ náà. So ẹlẹ́ẹ̀kẹrìnlá number 14 nínú àwọn orígun ìrun òun náà ni at-taslim, kéèyàn sálámà. Orígun ni min arkani sọlá, ìrun téèyàn bá kí tọ́kàn dìde gáú tó kù ń bẹ̀ tí ò dò sálámà, so ìrun yẹn ti wó pátápátá. láti sọ pé takbiratul ihram àti sálámà yẹn ó ní orígun tó jẹ́ pé téèyàn bá ilé gbé jùlẹ̀ gbogbo ìrun yòókù ló ti wó. ṣùgbọ́n àwọn yòókù tá a kan orí rákàtí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ ó làdánwò bá. So rákàtí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ tẹ̀sílímù yẹn wá ní èyí tó dáa jù náà ni pé assalamu alaikum wa rahmatullah, assalamu alaikum wa rahmatullah. àrírí wáyà kíyàn ọ̀sẹ̀ yọkan assalamu alaikum ọwà ìyún náà wà, ṣùgbọ́n ní tó dáa jù ó ní assalamu alaikum wa rahmatullah, assalamu alaikum wa rahmatullah. àwọn kan tó a máa fi wa barakatu wú sí ziyada yẹn lọ́dọ̀ àwọn àfà, apá kan àwọn àfà sọ pé ẹ̀rí rẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So àwọn ọ̀dọ́ kan bẹ tó yẹ pé tí wọ́n ṣe ka nǹkan tuntun wọ́n sáfẹ́ apply rẹ̀ káyọ́ lè bá mọ̀ pé òun náà ti rí náà rí tí àkékè kan. So assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, so kò ní di wa barakatuh. akálà ṣe apá kan àwọn àfà sọ pé riwaya yẹn fẹsẹ̀ múlẹ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní ànábì ṣe ahyanan lẹ́ẹ̀kọ̀ọ̀kan lápẹẹrẹ kì í ṣe ń tó dún ní mọ́. kí ló wá dé tó ẹ pé ìrìnlẹ̀ agbó àwọn aṣọ ẹ pé always ń jẹ́ wá ń sinú ìntànàbí dún ní mọ́ ara pé èèyàn gbọ́ súná yìí náà ni pé máa dún ní mọ́ ìntànàbí ọ̀sánlá tó ṣe kí ni o tó dún ní mọ́. ìntọ́ wa jẹ́ nọ́mbà 15 rẹ̀
òun náà ní kí ni o òun ní tartibul arkan àwọn orígun yẹn bá a ṣe tó wá ká tó bó ṣe wà ń bẹ́ẹ̀ kì í ṣe pé àkọ́kọ́ rùkú àbá àkọ́kọ́ forí kalẹ̀ àtún wá rùkú wọn a máa fáwọn èèyàn náà ń kàlẹ́ alátorí kò dì báwọn bóyá kí wọn a máa ṣe náà ń kàlẹ́ fáwọn èèyàn náà yìí pé kó gbé àyà Kùránì padà láti gbẹ̀yìn kó ọ̀sẹ̀ a máa gbé wọ́ bọ́ wá síwájú síwọ́n náà ṣé ń tọ́ ń sọ fọ́lọ́ ni pé kọ́lọ́run ó tu ọ̀rọ̀ látòdì jẹ kó tó látòrí kò dì so orígun ọ̀run bó ṣe wà náà lèyìn ó sì kí ni òun lèyìn ó sì tó tába tí wàá mórí gan ọ̀run ọwọ́ akọ àwọn ọ̀ràn yẹn rẹ̀ wàjibátù sọ́láàtì 15 yìí òun lórí gan ọ̀run tọ́jà pé tíyẹn báyìí lè gbé jùlẹ̀ orí rákà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ rákà yẹn ti bàjẹ́ àmú rákà míì wà ká tó lè san sùjúdù sáwí ṣùgbọ́n tó bá jẹ́ yí pé tẹkibirati lè rọrùn kábàrà lákọ̀ọ́kọ́ àbí sí sálámà ni la bá gbàgbé tá a gbé jùlẹ̀ gbogbo òórùn ló bàjẹ́ tá a tún kí ṣùgbọ́n àwọn tá a fẹ́ sọ ní ìsìn tó jẹ́ wàjibátù sọ́láàtì àwọn wàjibátù sọ́láàtì yìí tó jẹ́ àwọn ọ̀ràn yẹn run téèyàn bá máa gbé jùlẹ̀ irun rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tó bá gbàgbé láti lè ṣe irú ẹni bẹ́ẹ̀ sùjúdù sáwí ìforíkanlẹ̀ gbàgbé ó ti di ọ̀ràn yẹn ló jẹ́ yí pé kọ̀yẹ́ ká ti lọ bí sùjúdù sáwí ṣùgbọ́n tá a bá ti ka àwọn ọ̀ràn yẹn run ìtàn tá a bá kà tán lónìí jọ́ mẹ́jọ á wà padà lọ bí sùjúdù sáwí kó lè bàa jẹ́ pé ó fresh ńlẹ̀ tá a lè bàa lè tè sópọ̀ ẹni tí ó bá mọ ọ̀ràn yẹn run àti àwọn orígun run ọ̀rọ̀ sùjúdù sáwí ò lè yé torí kò ní mọ̀ ní tó gbé jù lẹ́ńbẹ́ so àwọn ọ̀ràn yẹn run tá a fẹ́ máa kà í òní tó jẹ́ pé téèyàn bá wọn gbé jù lẹ́sẹ̀ ọ̀ràn yẹn ni irun rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tó bá gbàgbé láti gbé jù lẹ̀ ìforíkalẹ̀ gbàgbé ó gbé tanra rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ àwọn àfáàfà mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ní kí ni o du'awu listifta ala asahil akwal èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù lọ́dọ̀ àfáà ni pé àdúà kan bẹ tá a máa ń ṣe tọ́jà àdúà bẹ̀rẹ̀ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni ọmọ láfisọ́ yìí pé ẹjẹ́ agbájú mẹ́sìn àwọn èèyàn ti ń fọwọ́ dẹ́ngbẹ́rẹ́ mẹ́sìn jù du'awu listifta àdúà tá a máa ń fi ń sí ìrun àwọn àfáà jẹ́ kó yá pé àti bí náfìlà àti bí ìrun ọ̀ranyàn tá èèyàn gbọ́dọ̀ máa ṣe kí ni o gbọ́dọ̀ máa ṣe àdúrà yìí kí ló lè tí a fi kà kún ọ̀ranyàn run hadith tá a fẹ́ mú wa gbogbo àwọn asahabu sunan ní pátá o ni wọ́n ṣe kí ni o ni wọ́n gbà wá torí pé tá a bá dákọ̀ Buhari lọ́dọ̀ àwọn ọ̀tá Buhari wọn lé ní ṣé Buhari nìkan ni ṣé kí nìkan nìkan ni Buhari gọ̀ gbàdísì wa Abu Dawud gbà wá ìmáàmù wa Nasa'i kìí ṣe Nisa'i o Nasa'i wọ́n gbà wá ìmáàmù Tirmidhi wọ́n gbà wá Ibnu Majah wọ́n gbà wá kódà tá a bá lọ wọnú Subulu Salam ní mujalladu alákọ̀ọ́kọ́ ti Bulugul Maram so ní page 300 and something a bá hadithi yìí ń bẹ kí ni hadithi náà Ànábì ní innahu la tatimmu salatun li ahadin minan nas Ànábì ní ẹ lọ mọ̀ yìí pé ìrun ẹnìkan kan yín ò lè pé nínú èèyàn ìrun ẹnìkan kan èèyàn kò lè ṣe kí ni o kò lè pé hatta yatawadda'a títí ó fi ṣàlùwàlá ó fi hàn pé stẹ́pù àkọ́kọ́ nù Ànábì ní thumma yukabbir lẹ́yìn ìgbà náà yóò wá sí Allahu akbar Ànábì wá ní wa yahmadullaha azza wa jalla wa yuthni alayhi lẹ́yìn ìgbà náà yóò wá gbé láńkẹ́ yóò gbé ẹ̀yìn fún Ọlọ́run yóò ròyìn Ọlọ́run wa yaqra'u ma tayassara min al-Qur'an yóò wá ka nǹkan tó bá rọ̀ lọ́rùn nínú al-Qur'an fa idha fa'ala dhalika faqad tammat salatuhu so Ànábì ní tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ìrun rẹ̀ ṣe kí ni ó ti pé àwọn àfáà ní ìntànàbí sọ ni pé wa yahmadullaha wa yuthni alayhi ẹlòmíwà lè ní sọ́dún Fatiha ni rárá àwárí Ànábì ni yóò yan Ọlọ́run ń bọ̀ bá sì tẹ̀gbẹ́rẹ́ lè rán mi tán kó tó ka alukur'an àti mọ̀kì Fatiha mina alukur'an Fatiha wà nínú alukur'an kó tó ka Qur'an yóò yan Ọlọ́run èèyàn náà fẹ́ wọlé sọ́lọ́run la ọ̀kọ̀ọ̀kan kanlẹ̀kùn so du'aul istiftah àdúrà ìbẹ̀rẹ̀ tá a máa ń fi sí ìrun síwájú ká tó ka Fatiha
nínú hadith tàbí Hurairah Abu Hurairah sọ fún Ànábì sàlásàlá yìí pé ìwọ Ànábì kí ló dé tó bá sí Allahu Akbar tán ò ní tí ì máa bárun lọ ọ kọ́kọ́ dákẹ́ lọ gbárí díẹ̀ kí ló máa ń wí Ànábì ẹsẹ̀ wàá sọ ó fi ẹ̀pá Ànábì dónímọ̀ nǹkan àwọn àfáà tí wọ́n ní kì í ṣe ọ̀ranyàn ìrun àwọn ní pé wa yahmadullah wa yuthni alayhi òun náà ní suratul Fatiha so wọ́n ní suratul Fatiha idhan almuhim èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà lọ́nbẹ̀ náà ni pé du'a istiftah wajibun min wajibati salat ọ̀ranyàn ìrun ni eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ó ní wọ́n sì kí ni wọ́n lọ sí so almuhim kí wá ní táwì níbẹ̀ oríṣiríṣi àdúrà òun ló wà níbẹ̀ ṣùgbọ́n kí n tó sọ àdúrà àwọn ààyè méjì kan ń bẹ tó jẹ́ pé àdúrà bẹ̀rẹ̀ tá a sọ yìí kò wọbẹ̀ ó nígbà tí èèyàn bá fẹ́ kírun jànáza tí èèyàn bá fẹ́ kírun sókùlà tó bá ṣe Allahu Akbar bí ìrun sókùlà ó ní ká du'a istiftah kò sí níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní al-masbuk ẹni tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrun kó tó dé tó wá fẹ́ lọ bá ìmáàmù ní rùkú ìmáàmù ti kó lórí ìdò òun ò ní ṣe du'a istiftah mọ́ arabi tí ìmáàmù ti jẹ́ agbẹ́rù ẹlẹ́rù nu al-imamu dọ́mìnú tánàbí sọ tá a tún fún wa níbi ìjọ mélòó kan sẹ́yìn nínú àwọn ẹgbà wa tá a wá rí tọ́fẹsẹ̀ múlẹ̀ tí a máa ń lò níbi du'a istiftah òun náà ni àdúrà tá a fẹ́ ṣe eléyìí ní tánàbí àsálàm tó sọ fún Abu Hurairah nígbà tá Abu Hurairah bí ànábì léèrè àdúrà yẹn náà ni pé Allahumma ba'id bayni wa bayna khotoyaya Allahumma ba'id bayni wa bayna khotoyaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib Allahumma naqqini min khotoyaya kama yunaqqa thawbul abyad min ad-danas Allahumma اغسلني من خطاياي بالماء والثلج والبرد so intana bi kọ́kọ́ man wi no tiyan ba ma ìtumọ̀ ele kódà ko ma fẹ́ pè lọ́ràn yẹn gan èyàn gan fẹ́ sọ di ọ̀ràn yẹn fún rẹ̀ pé kò yẹ kí má ma wí o ẹni tó lọ́wọ́ bá àlékè ọlá tó fi sẹ́rán ìmọ̀ ń ṣàdúrà yìí pé Allahumma tó bá tánà bí a sí Allahu Akbar síwájú kó tó ka Fatiha yóò ní ìwọ Ọlọ́run ba'id bayni wa bayna khotoyaya gbé mi àti ẹ̀ṣẹ̀ mi àwọn ẹ̀ṣẹ̀ mi gbé wa jìnnà síra wa má jẹ́ lè dẹ́ṣẹ̀ mọ́ kama ba'adta bayna al-mashriq wal-maghrib bó o ṣe gbé ibùyọ oòrùn jìnnà síbi tí ibùwọ̀ rẹ̀ wà bí ẹ ṣe jìnnà síra wọn bẹ́ẹ̀ ni kó o ṣe jẹ́ mi àtẹ̀ṣẹ̀ ká ṣe jìnnà síra wa Allahumma naqqini ìwọ Ọlọ́run fọ̀ mí mọ́ min khotoyaya kó níbi àwọn ẹ̀ṣẹ̀ mi kama yunaqqa thawbul abyad min ad-danas bó jẹ́ pé àwọn èèyàn fẹ́ kí epo tàbí ẹ̀gbin kọ́ta sí aṣọ white tó bá ti débẹ̀ aṣáré bá ń clean rẹ̀ kí n kọ́ bẹ́ẹ̀ mú èsì fẹ́ yẹn bẹ́ẹ̀ sì máa ń tètè fọṣọ white kó ń bí ẹ̀gbin o ẹlòmíì ń bẹ tó bá kò lè lo white tó rà sí rí pé lóòrùn yóò tètú àwọn aṣọ tí ó gbàdọ̀ tí ó aṣọ mi ò ti lu mọ́gùn mẹ́lòmíì la wọn kí sáfà yìí mọ̀ ti dọ̀tí yóò ní àkọ́lọ̀ rẹ̀ ni tó ṣùgbọ́n sọ white kò sí rí bá kálukú tí mo kà ẹ̀yin náà ẹ wo bí ó ti ké ti eléyìí ti kóróbójó báyìí ṣùgbọ́n tá ẹ pé bíi brown ni pé kọ́lọ̀ rẹ̀ náà ni wọ́n mọ̀ parọ́ mọ́ tí ẹlòmíì aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ tí wọ́n bá gbà tí wọ́n bá kọ́kọ́ hu ọṣẹ sí ọṣẹ gan ó bínú pé yọ ọmọ tádànù ni pé so ṣùgbọ́n sọ white yìí fẹ́ kẹ́gbẹ́ wà ń bẹ̀ ànábì wa ní Allahumma ksinni ìwọ Ọlọ́run fọ̀ mí wẹ̀ mí mọ́ Allahumma ksinni min khotoyaya bilma'i kò níbi àwọn àìṣe mi pẹ̀lú omi àti yìnyín àtomi tútù àdúrà ilégun pọ̀ fẹ́lòmí ṣùgbọ́n kan tó ń bẹ tó jẹ́ shortcut tí ó pọ̀ rárá eléyàn nínú àdìsí Aisha ni pé tánàbí àsálàm bá fẹ́ kírun nígbà míì ànàbí a máa sọ yìí pé subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka so eléyìí ní ntọ́kọ́mọ́
tó jẹ́ yí pé mùsùlùmí gidi kò yẹ ká mọ̀ mọ́ eléyàn yí pé Allahumma subhanaka Allahumma wa bihamdika bó ṣe kéré tó kò yẹ ká mọ̀ lè mọ̀ pé subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka. Eléyìí ni ìntànàbí sàlá títún máa ń ṣe nínú àwọn wàjibátù sọ́láàtì òun náà ni al-isti'adha qabla al-qira'a ká ṣe a'udhu billahi minash shaitanir rajim síwájú ká tó di pé a bẹ̀rẹ̀ sí ní ka suratul Fatiha. Ọ̀ranyàn ni o ṣùgbọ́n àní ka òkè so àní ka sókè kí nìdí tó fi jọ́ranyàn Ọlọ́run ní fa idha qara'tal Qur'an gbogbo tó bá ti fẹ́ máa ka al-Qur'an karim fasta'idh billahi minash shaitanir rajim so suratul Nahl aya 98 máa fọlọ́run wásọ̀ kó lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ṣùgbọ́n lọ́ni ká máa fọlọ́run wásọ̀ ọ́pàṣẹ ni al-amru yaqtadi al-wujub so ṣùgbọ́n nàbí máa ń ṣe a'udhu billahi minash shaitanir rajim àmọ́ kò ní wí sókè inú àwọn mistake táwọn mọ́mú mi náà máa ń ṣe nu Allahu akbar a'udhu billahi minash shaitanir rajim al-amru ni ntí máa ń jáde lẹ́nu ànábì yóò ṣe a'udhu billahi yóò sì ṣe bisimilahi rahman rahim làwọn àfáàfi ka bisimilahi rahman rahim náà kàn inú wàjibátù sọláàtì akálàṣe ọ̀rọ̀ wà lórí eléyìn ṣùgbọ́n kò sí bisimilahi rahman rahim nínú wàjibátù sọláàtì àmọ́ a'udhu billahi minash shaitani rajim òun lágbára ju káfí bisimilahi rahman rahim bẹ̀rẹ̀ lọ torí tìlá fún bẹ lọ́dọ̀ àwọn àfáà ìyapọ̀nù bẹ pé ṣé bisimilahi sára alukur'an ni àbára suratul fatiha so àmọ́ ntàfẹ́ ni pé a'udhu billahi minash shaitani rajim èèyàn sọ ọwọ́ adá kéèyàn sọ pé bisimilahi rahman rahim náà tó fẹ́ ka fatia ntaba ti wá wí ní raka alákọ̀ọ́kọ́ àní máa tó rìpíìtì mọ́ so ntọ́ dájú náà ni pé ká ti sọ ní raka alákọ̀ọ́kọ́ so a'udhu billahi ọ̀ranyàn ìrun ni wajibun min wajibati salat nínú àwọn ọ̀ranyàn ìrun ni. Nọ́mbà 3 ń bẹ òun náà ni at-ta'min ba'da al-fatiha kéèyàn ó ṣe àmín lẹ́yìn fatiha wọn ìgbéjú ibi ọ̀gọ̀rọ̀ wà nílẹ̀ Yorùbá láìsí kí ló fà ó ní pé ọ̀gọ̀rọ̀ mọ́mù ẹsẹ̀ ìmáàmù dáràn bẹ́ẹ̀ tí wọ́n bá ti alhamdulillah tó bá ti wọ́lá dọ́ọ̀lì òun ó dùn àwọn jàmọ́ ọkàn sí àmì ìmáàmù gbàgbé ara rẹ̀ so ìgbà míì bẹ àwọn jàmọ́ mi bí ẹni pé bóyá ẹlòmíì bóyá àmàlà ló fẹ́ jẹ nílé tí wọ́n bá tẹ̀bà bóyá ó bínú wá mọ́sálásí ni wàhálà àlàm so yóò tó bínú déwájú Ọlọ́run náà ni yóò sá kàrà yóò sá di kúkúkúkú yóò di ẹnu pani so káwọn kan wá sá àti wí àmì rárá o ànábì ni pé ìdá amana imam ìmáàmù tí wọ́n fún yín tó bá ti ṣe àmì fa àmínú ẹ̀yìn náà ṣe àmì àti ìmáàmù àtàwọn tá à ń kírun lẹ́yìn ìmáàmù láàjọ ṣe àmì tí màmá sọ pé wọ́n là dọ́ọ̀lì ìmáàmù sọ pé àmì àtàwọn àti ẹ̀ láàjọ wí àmì papọ̀ ànábì ni ẹni tí àmì rẹ̀ tó bá ṣe kòǹgẹ́ àmì àmàlẹ́kà gúfúrọ̀ láwùú máa takọ́ dámọ̀ min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ́kọ̀ọ́ wájú kó tó kírun lọ́wọ́ balẹ̀kọ́ lọ́ọ́ ṣàforíjì fún ọwọ́ adákẹ́ ara tí irun sì fẹ́ fọ́mọ nù ara tí Ànábì fi sọ fún wa pé irun ni wọ́n kọ́ yẹ̀wò tó bá ti da gbogbo yòókù ọ̀dà ìgbà tí irun bá ti da irun tó da náà ni wọ́n fi pẹ̀sẹ̀ rẹ̀ fún yẹn ni irun tí ọ̀dà wọn ò ní fi pẹ̀sẹ̀ rẹ̀ fún yẹn ara ekima ti bẹ́ẹ̀ nù irun tí ọ̀dà wọn ò ní fi pẹ̀sẹ̀ rẹ̀ fún yẹn ìmáàmù sọ pé àmín àwa tá a wà lẹ́yìn náà sọ pé àmín àwọn èèyàn wa máa ń dáadáa òǹgbìfọ̀ ẹni tí ń rọrùn ẹni tí wọn ọ̀bẹ̀ ṣẹ́ pé kọ́ rọrùn tí ń rọrùn òní àṣẹ àmín òwò kan sí adalé tiẹ̀ ṣùgbọ́n àṣẹ àmín wala dọ́ọ̀lì àmín àwì bẹ́ẹ̀ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá àwọn èèyàn wá sọ dijó wala dọ́ọ̀lì àmín so yọ àmín báyìí so ẹ ń bá fẹ́ jókòó wulẹ̀ lọ jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò bẹ́rùn ṣùgbọ́n kí ló fà àwọn tí àbú kan bẹ táwọn èèyàn ti kà tipẹ́tipẹ́ tẹ́ pété máa kọ́ sí wàlímọ̀ àwọn tí a ní ọmọ kàbí kíní kan náà yù náà yí àbí nǹkan so gbogbo àwọn wọ̀nràn báwọn ó kún bẹ́ẹ̀ bí kọ́là ṣéwù so tá a mọ̀ ṣéwù tọ̀ sọ̀rọ̀ so ẹnìkan sẹ́ndì kọ́ṣẹ̀ kan sí mi lónìí pé àfa àkàsọ fáwọn èèyàn yìí pé nínú oṣù márùn-ún tá a wà yìí o wípé èèwọ̀ ni o èèyàn gbọ́dọ̀ súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ torí pé oṣù àràmù ni pé ìtumọ̀ mú àràmù ni pé èèyàn gbogbo ẹni tó bá níyàwó kò gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ títí oṣù yóò fi parí so ẹni wa nù ní kó o béèrè ọmọ pé ṣé bẹ́ẹ̀ ló ṣe Mariam babaláwo àfáà ni
ọbọ̀ sọ̀rọ̀ kì í ṣe àáfà. So tó bá ti ń di pé mọ̀wẹ́sẹ̀ ńjọ́ kan ńjọ́ Monday tó bá bímọ Kàbírù ní kó sọ, tó bá di jọ́ Tuesday Sàríyù ní kó sọ, tó bá di Wednesday sọ ní Súlá, so tó bá di Friday sọ ń Gbádà. Gbogbo àwọn nǹkan wọ́n ràn wọ́n bá wọn, tàbí mọ́sùmọ́yàwó rẹ láàrin yàrá mọ́sùmọ́ níjọ́ ọdún tó bá ilé ọmọ kìnnìkan ní ọ̀yà wípé ó ní wọ́n lọ sọ wípé ọmọ téèyàn bá bí nínú oṣù yìí pé kò lè jẹ́ ọmọ gidi tó bẹ́yẹn bá ilé sùn rẹ̀ tó bẹ́ ewu wọ́nranwọ́nran. so ẹ mọ̀ yìí pé àwọn èèyàn fẹ́ ṣe Islam ṣùgbọ́n wọn ò fẹ́ bọ́ọ̀lẹ̀, so wọ́n wà modernize ẹbọ wọn ó gbé wọlé. so ìbẹ́nu tí a náyù náyù wọ́n dà pé bẹ́ẹ̀ náà lọ wà àbáwọn inú àwọn tí àwọ̀rọ̀wọ̀rọ̀ téèyàn sá kàńgbà téèyàn ọkọ̀ parí Kùránì ọ̀pọ̀, so àwọn tí àwọ̀rọ̀wọ̀rọ̀ ń pọ̀, so mọ̀wẹ̀sẹ̀ ńjọ́ kan mọ̀ wọ̀ kínní kan gbogbo ẹ̀ wọ́n modernize Ifá ni. so wọ́n modernize Ifá wọn á wò pé ẹja fèdè lárúbá gbé kalẹ̀. so nínú tíra tá à ń sọ yìí òun náà sọ pé tó wá sọ pé alihamudulilayi rabbil alamin olówó kìbá tó wá ti káyà kan aramani rọyìn òwò báyìí maliki yaumidi ọ̀sán ó ti sí gbogbo ẹ̀ pé tó bá ti adé di wàhálà dọ́ọ̀lì ọwà sí báyìí, so ọwà jó, so láì sí drama, so gbogbo wọn náà ọwà nù tí à ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀ wá rí kán sọ pé ẹni eré kan báyìí ló ṣe o wọ́n kà kọ́nà ni pé tó bá sí báyìí bójú òkè báyìí tó bá ti kalẹ̀ gbòǹbì wọ́n tún ṣe kínní kan báyìí tó wá di wàhálà dọ́ọ̀lì náà ọwà dùnújóde àmì ọ̀gọ̀rọ̀ mọ́mù náà kọ́ ni máa ń ṣe bá wọn gbogbo àwọn tabanki lẹ́yìn mọ́mù ẹ sọ fún mọ́mù yìí pé tẹ́ bá fẹ́ jó ẹjọ́ lẹ́yìn ìrun Fátíà ò ní ijó ná ẹ mú wá níbi tánàbí ti ní kẹ́ ẹ máa mìlẹ̀ngbẹ̀ tí ẹ bá ti ka wàhálà dọ́ọ̀lì náà. so àákàsí àmì lásán ni kò ní mímì nù kì í ṣe pé àwọn àṣẹgbòjú òkè wàhálà dọ́ọ̀lì. kódà nínú súnà èèyàn wo òkè báyìí tí bá ń kírun ibi tá a forí kan láà máa wò ànábì ní kí ló dé sẹ́fẹ́ kọ́ lọ́wọ́ fọ́ ìrìnà yín ni gbogbo ẹ̀yin tẹ́ máa ń wo òkè, so ọmọ obi tó forí kan ni kì í jẹ́ ká máa wá wo òkè báyìí ló jẹ́ pé gbogbo nǹkan tó bá lè kó àìròjú bá wa a gbọ́dọ̀ clear rẹ̀ sẹ́ẹ̀rí àìsọ̀rọ̀ yọ̀ràn òun lọ́pàá balẹ̀ àjẹkòkòrò tó níbi tó ń bá fi sùn sí òní kí wọ́n máa gún lódó ọwọ́ amúsùlù ẹnu ìyàwó rẹ̀ jàn lódó lẹ́nu sẹ́yìn tó bá ti yan ọ̀rọ̀ ni pé ibi tí ń bá fi sùn sínú odó àwọn nǹkan ń bẹ tó jẹ́ yí pé kì í ṣe pa aṣọ yí pé bídíà ni ká kọ orúkọ síwájú mọ́sálásí owó fisabili láì ìmáàmù 300 naira dàdà ní 9b 150 bàbá arọ́wàsí 2 naira nkẹ̀kẹ̀ ká kọ́ kì í ṣe bídíà a fi ń ṣera wa lójú kòkòrò dáadáa ni ṣùgbọ́n gbogbo ohun tó bá lè dí wa lọ́wọ́ ìran tí ò ní jẹ́ ká kọbi ara sí táwa máa wò ilé ilé káàkiri ìsìláàmù takò ẹ máa gbé sọ́wọ́ ẹ̀yìn ẹ máa gbé sọ́wọ́ wájú wallahi ọ̀pọ̀lọpọ̀ nírun rẹ̀ máa ń dàrú látara bẹ́ẹ̀. Allahu Akbar yóò wá wò ìfẹ́ Olúwapọ̀ Central Mosque lórí ìrun náà ní ti ń ka o ìfẹ́ Olúwapọ̀ Central Mosque monthly contribution ni wọ́n á wò báyìí ẹlòmíràn pé imam 200 February wọn ti ẹ̀dáwó dé wọn ò dá dé òun náà ní tó wàá mọ bá wọn ẹlòmíràn ha di first raka yóò wò ṣàtọ̀ òun lórí ibú ni tó fi kí second raka yóò tún ní ó gbójú wò yóò àmọ́ wo ti dádì rẹ̀ ń bẹ́ pé dádì mi jẹ́wọ́ so ó lè jẹ́ pé first raka rẹ̀ yóò ha di ti máàmù délẹ̀ pé gbogbo owó máàmù tiẹ̀ ní lọ́dún gan 720 naira ó tiẹ̀ ní so tó wá ń bọ̀ bá di bí second raka ó lè máa wò total expenses money at hand money at bank so ok níbo lè yẹn ti fẹ́ gbádùn ọ̀run bá ṣùgbọ́n mọ̀ tí ó bá sí ẹ̀ka tó wulẹ̀ lé wájú ọkọ̀jú mọ́ bí kíní bẹ́ẹ̀ ní tẹ́yàwó ń fọ́ traka náà lówó second raka ní tá à ń sọ nìyẹn so ẹ jẹ́ ká gbogbo àwọn nǹkan tó lè díyàn lọ́wọ́ téèyàn kàn àmọ́ wò yéleyèlé káàkiri ní máa sí ànábì èèfẹ́ èèyàn ń jalè lórí irun ní máa wọ̀ tó máa wò sí tí ì bá ṣe là lórí bíyàn ká gbọ́ nǹkan tó ṣe gbò oní tí Islam ń ṣàlàyé fún wa so a ṣe àmì àní ìjó ń bẹ̀ o gbogbo tó bá lè dí wa lọ́wọ́ ọ̀run Islam yìí ṣe ẹ̀sìn eré táwọn ọmọ wa sọ di eré lórí ìrun rárá wọn ò ní ká wá ṣeré so number 4 nínú àwọn ọ̀ràn ìyẹn òun náà ni takbiratul intikal gbogbo àwọn Allahu Akbar tá à ń ṣe Allahu Akbar Allahu Akbar bá a ṣe ṣe Allahu Akbar nígbà tá a forí kalẹ̀ gbogbo àwọn takbirati yẹn ọ̀ràn yẹn ni a sì náwọn option kan níbi àwọn takbirati yẹn a lè sọ papọ̀ pẹ̀lú ọwọ́ gbígbé Allahu Akbar ẹ rí i pé àtọwọ́ àti gbólóhùn lọ́jọ́ sí papọ̀
tó bá sì wá sọ pé Allahu Akbar ká sì wá gbọ́ báyìí tó bá sì wá lè gbọ́ báyìí pé Allahu Akbar kò sí ní tí ọlọ́nu mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n nǹkan dáa jù ó ní pé àtohùn àtọwọ́ kó ṣiṣẹ́ pọ̀ àtohùn àtọwọ́ kó ṣiṣẹ́ pọ̀ so ẹlẹ́ẹ̀karùn òun náà ni gbólóhùn sami Allahu liman hamida tí màmú ọ sọ ọ̀ràn yẹn ni màmú sọ pé sami Allahu liman hamida tí màmú bá ti wí bá ń tán ọ̀ràn yẹn ni fáwọn tá a wà lẹ́yìn ká sọ pé rabbana wa lakal hamd ìmáàmù náà ọ̀ràn yẹn ní fúnkónù sọ yí pé rabbana wa lakal hamd ọ̀gọ̀rọ̀ mọ́mù ní sọ bẹ́ẹ̀ ìmáàmù ọkọ̀ ọ̀pọ̀ sẹ́mi aláàlùmọ́ni amida yóò bá dáa lé àwa tá a wà lẹ́yìn àwọ̀ sọ pé rabbana wa lakal hamd ìmáàmù náà sọ pé rabbana wa lakal hamd nínú àwọn ọ̀ràn yẹn rún nínú àwọn ọ̀ràn yẹn rún number 7 òun náà ni ká ṣe subhana rabbiyal azim ní rùkú wa tá a bá rùkú sẹ́ǹpá mo sọ pé àmọ́ sọ nǹkan tá a sọ ọ̀ràn yẹn ní ká sọ subhana rabbiyal azim ṣùgbọ́n èèwọ̀ ní ká ka alukurani ní rùkú tàbí ní forí kanlẹ̀ mọ́jì wọn fọ́n náà kàlí ibú táyé ló fi bàjẹ́ wájú ọlọ́run ní rùkú wa subhana rabbiyal azim nígbà tí àyà fasabbi bismi rabbikal azim tí àyà yìí sọ kalẹ̀ ànábì ní ij'aluha fi ruku'ikum ẹ lọ fi practical àyà rùkú ni ẹ ti máa lò nígbàtí sabbi isma rabbikal a'la tó sọ̀kalẹ̀ ànábì tọ́lọ́ ní ẹ ṣe àfọ̀mọ́ fún ọkọ̀ ọba yín tó tóbi jù ànábì ní ij'aluha fi sujudikum ibi ìforíbalẹ̀ ni ẹ ti lọ máa lò lè pé subhana rabbiyal a'la ló jẹ́ pé àwọn nǹkan iná nínú ẹ̀kọ́ tìláwà tá a bá ń tìláwà al-Qur'ani Karim tá a bá ń ka Qur'ani tá a fẹ́ tìláwà láàfin lè fi ẹni tó bá mọ kéwú ẹni tí ò mọ kéwú tìláwà tẹ ẹni tó mọ kéwú tó gbọ́dọ̀ yàtọ̀ sí ẹni tí ò mọ kéwú tó o bá ń tìláwà gbogbo bí tọ́lọ́run bá ti pàṣẹ kó o ṣe nǹkan lápẹẹrẹ ìdájà nígbà tó lọ́n sọ pé wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba ọlọ́run pàṣẹ ní fánàbí nínú ẹ̀kọ́ àdábù tìláwà ní pé tó bá ń tìláwà ọwọ́ àdákẹ́ nǹkan méjì lọ́nà ní kásí ń bẹ̀ fasabbih bihamdi rabbika sàfọ́mọ́ ẹ̀yìn ọba rẹ̀ ọ sọ pé subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi ó kéré tẹ́sí mẹ́ta wastaghfiru astaghfirullah ọmọ bá tìláwà rẹ̀ lọ sabbih isma rabbikal a'la subhanallah ó sì subhanallah téèyàn bá ní àdábù tìláwà kódà tó bá wà lórí irun ò lè ṣe ànàbí àmọ́ ṣe bẹ́ẹ̀ ànàbí ò ní kọjá níbi àyà àfọ̀mọ́ kan tọ́lọ́ ní kó ṣe àfi kó ṣàfọ̀mọ́ kò sì ní kọjá níbi àyà àná àfi kọ́kọ́ dúró kọ́wọ́ lọ́n ní sọ̀nbẹ́ pọ̀ lọ́mọdé ń wọná pẹ̀lú ibi tí mo dé yìí o kò sì ní débi àyà àlìjẹ́nnà àfi kọ́ bẹ́ẹ̀ lọ́n kókọ́ lọ́n ń ṣe lọ́mọ àlìjẹ́nnà so nínú àwọn àdábù ni ọwà so a fi síbi a jẹ́ pé kásàfọ̀mọ́ ní rùkú kásàfọ̀mọ́ ní sùjúdù wa ní ìforíbalẹ̀ wa nínú àwọn ọ̀ràn yẹn ni number 9 òun náà ni táyà ti àárín àtàṣáhùdùl awsat táyà ti àárín number 10 rẹ̀ wàlìjùlúsù làwù kájókòó ṣe táyà ti àárín ní ìsìn níbẹ̀ ọ̀ torí mẹ́sẹ̀sán náà ni àwọn ọ̀ràn yẹn ibi táàtì stọ́ọ̀pù náà nù ṣùgbọ́n kálíbà mi pé a fẹ́ sókè ní ìmọ̀ sùjúdù sáwí àwọn ọ̀ràn yẹn tá a kà é ó ní tọ́jẹ́ pé téèyàn bá gbé lẹ̀ ó ti dírun kù dídírun kù tó wá dírun kù ó ṣe kí ni ó forí kalẹ̀ síwájú kó o tó sálámà ọ̀gọ̀ọ̀rọ̀ ẹlòmíì kì í wá mọ̀ yìí pé ọ̀rọ̀ sùjúdù sáwí láláyè inú kí n fún alápèjúwe kékeré kan ní parí tí èèyàn bá kíráka ó yẹ kó jókòó ní rákà kejì sẹ́yìn pé rákà mẹ́rin ló fẹ́ kí ó yẹ kó jókòó kọ̀ wá sí táyà ó wá dìde ó bọ́ rákà kẹta súrà kanu àtẹn tó jẹ́ wípé ó yẹ kó jókòó rákà kẹrin kọ̀ wá jókòó rákà kẹrin là ẹ̀yọ́ ó mú karùn wá ó mú rákà karùn wá súrà kanu àwòrán kanu ìkẹta eléyìí ó jókòó ní rákà kẹta ó yẹ kó dìde fún rákà kẹrin kó wá dìde ó wá jókòó wọ́n sì á ṣe subhanallah
kí n ṣàlàyé méjì ń bẹ ní tí mo sọ last lójú ẹlòmíì ọ̀gọ̀rọ̀ àwọn mọ́mù túrú ẹ̀ bá ṣẹlẹ̀ sí kọ̀bùlì ní ọlọ́mọ san ẹni tó yẹ kó jókòó ní rákà kẹrin kọ̀wá tí kí rákà mẹ́rin ó wá jókòó ní rákà mẹ́ta orí rákà mẹ́ta ló ti jókòó ó yẹ kó délẹ̀ kẹrin ọkàn jókòó ni ẹlòmíì ọmọ ní à wọ́n ti dírun kù ní rákà mẹ́rin wọ́n dínkù in tí ọba pé kèlé tí nǹkan ọba tí pé ẹ̀ lè sọ pé ó lé àbí lójú wa rò kò dírun kù ni kò dírun kù nígbà tó jókòó lórí rákà ẹlẹ́ẹ̀kẹta tẹ́ subhanallah irun rẹ̀ ò tí pé ọkọ̀ gbọ́dọ̀ jò pé ná yóò wá dìde yóò mú rákà kẹrin wá ìgbò kí rákà mẹ́rin o ìjókòó tó jókòó lẹ́lẹ́ẹ̀kẹta sára àrùn ni kò sí lára àrùn torí pé ó ṣe complete irun rẹ̀ ni àmọ́ kí ló wá lékún bẹ́ẹ̀ ó ti lé jókòó kankan kì í ṣe pé rákà mẹ́rin lẹ́yẹ kó kí mẹ́ta ló kí kọ́là ń sọ báyìí ó ti lé jókòó kankan ó lérun kún náà kì í ṣe pé ó dérun kù bá sì wá bọ́ bí àwọn àlàyé ìtí à ń pè ní sùjúdù sáwí tó bá di ọjọ́ mẹ́jọ nu ìta gbọ́ kọ́lọ́mọ́sẹ́ ní ìbàlẹ́jọ́ aburú fún wa kọ́lọ́n kọ́ ọlá àjọ kan sóò rẹ̀ قول أقول لا إله إلا الله هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين